nínú ìwé kí Paul apostoli kọ́kọ́ sí ará Éfésù ó gba ìyàn onígbàgbọ́ kẹ̀lébẹ̀ ó gbà á ní ìyànjú ó ti bá wọn sọ̀rọ̀ kọ́ pọ̀ gan-an gbọ́ngbà kó ya dé orí kẹrún ẹsẹ̀ kọkàndínlógún àti ẹsẹ̀ ogún ni ìkàn bá ara sọ̀rọ̀ nínú orin nínú sáàmù àti nínú orin ìyìn ìkàn bá ara sọ̀rọ̀ ìkàn kọrin kàn dẹ̀ nínú ara dùn kàn kọrin ìyìn sí Ọlọ́run Olódùmarè láti inú ọkàn rẹ̀ kàn mọ̀ọ́mọ̀ akọrin ni ó jẹ́ ìgbanimọ̀ràn fún ìyàn ará nínú Olúwa orin ìyìn orin sáàmù orin tẹ̀mí ká kọ́ àsí rárá ká kọ́ nínú ilé ká kọ́ nínú balùwẹ̀ ká kọ́ nínú ọkọ̀ ká bá ti ń wakọ̀ ẹ lọ ká kọ́ lórí ọ̀kadà ra orí alùpùpù ra ikọ̀ ẹ̀ lórí kẹ̀kẹ́ gan ikọ̀ akọ́ ikọ̀ nínú oko ikọ̀ akọ́ orin ìyìn kọ̀dà mú orin dídùn á jáde láti inú ọkàn rẹ sí Ọlọ́run ní orin kan sẹ́yìn kí orin ìdúpẹ́ orin ìyìn iráyè kan àwọ̀ kẹ́ ọ̀ní kẹ́ jẹ kẹ́ rí jẹ lónìí o inú rẹ̀ mọ̀ dùn èlí kété ń kété ká dúpẹ́ lórí ń kété nítorí ń kété níbi kété kàkà dúpẹ́ ṣáá ká gbọ́ orin tẹ̀mí gan-an náà ká tẹ́tí á sí nínú fídíò nínú tí a sọ̀rọ̀ mọ́ gbèsè ká tẹ́tí á sí orin tẹ̀mí nínú ìjọ ká máa kókò àsílẹ̀ ká kọrin ẹ̀mí àsí rárá ká kọrin àwọn orin kò ní mí sí èso orin kan jẹ́ pé agbèwò lọ́rùn ra ṣùgbọ́n èso àyèyẹ ká mú suwápọ̀ mọ́ ìjọba Ọlọ́run ká bára sọ̀rọ̀ nínú orin ní Éfésù orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún lébẹ̀ títí ẹsẹ̀ ogún ká yin Ọlọ́run ká tẹ́tí sórin ẹ̀mí ká mú orin ẹ̀mí nì ká mú gbé ìrànlá kan ró ká dẹ̀ mú orin ẹ̀mí nì látọ̀dọ̀ rámúrìn náà ká mú gbé rárá ró orin tẹ̀mí ikọ̀ mọ̀ dá dúró sọ̀dọ̀ rẹ o kó bá rómi orin ẹ̀mí kó gbọ́ bóyá orin lórí ẹ̀rọ ayélujára bá ọgbọ́n ọ ṣàǹfààní kò ọ́ ìwọ́de ọ̀tán kálẹ̀ ọmọ ránṣẹ́ sí ìhàn ọ̀nìyàn kò jẹ́ pé ọlẹ́ ìgbàgbọ́ bíi tẹ̀rẹ̀ náà ni kò jẹ́ pé o kọ́ là ẹ kọjá náà ayé líle òun là ẹ kọjá orin ẹ̀mí ni àmúrètí ìdùnnú ayọ̀ àti ìtùnú ìtura amú àsínú ọkàn ọlẹ́ ìgbàgbọ́ àpè àlòjà amúrara sílẹ̀ pé ibi kan yà ká ẹ lọ ibi ayérayé níbi kan jẹ́ pé áńgẹ́lì títí láyé ẹ̀yà yin Ọlọ́run Olódùmarè kí á ọ̀nìyàn mímọ́ náà á darapọ̀ pẹ̀lú ran ká mórí ẹ̀mí nì ká kọ́ sí Ọlọ́run ká kọ́rí ẹ̀mí nì ká kọ́ àsí ara káàdé á yin Ọlọ́run ní kété ògbà mọ́ darapọ̀ mìíràn lákọ̀ jẹ́ pé àwáwí òkun sínú ẹkún òpáyín kéke òun náà báíká nínú ayé tiwọn wọ́n súnmọ́ Ọlọ́run o kọ́ Ọlọ́run lè yọ súnmọ́ kọ́rí ìyìn sí nínú ọ̀rà rẹ̀ adùn bọ́ àìsàn ní ọ̀mínú rẹ̀ dùn kọ́ bú wọn fún ààrẹ gan bá ti mọ̀ gbà láti mínú rẹ̀ dùn òjò lórúkọ mi ọmọ àbálábí tán bóyá wí ìbáraẹni á sọ̀rọ̀ nínú orin ìyìn nínú sáàmù àti nínú ọ̀rọ̀ Ọlọ́run ire o.